àti tó jó lórí nínú yín tó yẹ kó gbọ́n àwọn bí Igwe àwọn bàbá ògògó àwọn Jídé Kòsọ́kọ́ àwọn bàbá mi Adébáyọ̀ Sàlámì gbogbo ẹ̀yin olórí ẹ̀yin yẹrẹ kò yára ń bò tẹ́ jẹ́ abíamọ tá a rò pa abíamọ tòótọ́ ni yín àti ìrìkẹ́ bọ́ta kẹ sọ̀rọ̀ lórí àwọn ọmọ tí wọ́n lọ́sẹ̀ chapter ti débẹ̀ wọ́n sí tíṣà yẹn lánàá ìjẹ́rí wọn bẹ̀ ṣe rí wọn bẹ̀ lánàá bí tí wọ́n ti sí tíṣà yẹn ìwé wo lẹ rí bẹ̀ lánàá nu wọn ẹni kí ni wọ́n lè sọ so wọn lè sọ̀rọ̀ ṣùgbọ́n tí fíìmù wọn bá dé wọ́n lè wá jó kẹ lọ rà lórí YouTube kẹ lọ wò lórí YouTube ó dìgbà tẹ́yin mẹ̀kúnnù bá ń jẹ́ kébi pa wọn kẹ má wo fíìmù wọn mọ́ tí wọn bá ti jáde sọ̀rọ̀ lórí ọmọ yìí mẹ̀kúnnù tó bá wo fíìmù àwọn òṣèré yẹn Ọlọ́run ò ní fire fún. ẹ̀yin ìyá ereko ẹ̀yin ìyá Rainbow nítorí pé kò kí ń ṣe endorsement kò kàn yín Fúnkẹ́ Akíndélé nítorí pé nísìnyí o contest as deputy governor kò kàn ẹ́ gbogbo yín dẹ̀ lẹ làbò yín lẹ bímọ tẹ́ ẹ̀ bá ṣe nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe ìkúnlẹ̀ àbíamọ ẹ̀yin olólùfọ́ ní Yinka TNT ẹ kú gbójú ọjọ́ ṣe dáadáa ni mo bá yín ẹ̀yin theatre practitioners ẹ̀yin actors mo máa lo Baba Lápinni as a point of contact but mo máa bẹ̀rẹ̀ látòrí bàbá mi Adébáyọ̀ Sàlámì Igwe Ọláìyá bàbá mi Jídé Kòsọ́kọ́ Yínká Quadri Ògògó Rẹ̀mí Sùrùtù Àǹtí Ṣọlá Àǹtí Tóyìn Ìyẹrẹkọ Ìyá Rainbow màmá Àwẹ̀rọ gbogbo yín ni mo fẹ́ kọ́ láàárọ̀ yìí rísì tí mo dẹ̀ ṣe fẹ́ kọ́ yín láàárọ̀ yìí tí mo fẹ́ lo Baba Lápinni ni wípé Baba Lápinni nígbà tí ẹ sọ pé ẹ ṣe campaign ní last year tí wọn ò dá yín lóhùn ẹ bọ́ síta ẹ wá sọ̀rọ̀ ẹ̀yìn ìgbà tẹ́ ẹ sọ̀rọ̀ ẹ padà lọ ẹ lọ bá wọn polówó Coastal Road that means wípé ẹ ti ní connection láàrin ìjọba wípé igbe tẹ́ ẹ ké níta bó tilẹ̀ jẹ́ pé igbe tí ò la ẹ̀mí lọ ni igbe tí ò la àwọn ọmọdé lọ ni wọ́n gbọ́ igbe yín tàti wèrè wọ́n gbọ́ ohùn yín wọ́n dẹ̀ móhùn yín ṣàṣẹ torí a rí nínú àwọn ìwà tó tẹ̀lé kí ló dé tó jẹ́ pé ẹ̀yin òṣèré up till now àti ìrí ẹni tó jáde sọ̀rọ̀ lórí àwọn ọmọ tí wọ́n kó Àǹtí Sùrùtù ẹ ti ń campaign fún APC ṣùgbọ́n ẹ ti sọ̀rọ̀ lórí abíamọ ọ̀rọ̀ abíamọ gbogbo ẹ̀yin òṣèré yìí Ọpẹ́yẹmí Ayéọlá jáde ó máa jáde nítorí abroad ló wà ó mọ bí ọmọ ṣe kókó ẹ̀yin òṣèré yìí ò tí ì jáde gbogbo yín tẹ́ pera yín lóṣèré mẹ̀kúnnù ló ń bá yín rajà yín kò sí mínísítà kò sí kọmíṣánná kò sí ọmọ president tó ń lọ sí sínímà lọ wo iṣẹ́ yín àwọn ikọ̀ máa pè wọ́n free premier nítorí owó tẹ́ fẹ́ gbà àwa mẹ̀kúnnù àwọn mẹ̀kúnnù ló ń lọ wo iṣẹ́ yín mẹ̀kúnnù ni wọ́n kó sìn tá àti rí nínú gbogbo yín pátápátá àti tó jó lórí nínú yín àti tó jó lórí nínú yín tó yẹ kó gbọ́n àwọn bí Igwe àwọn bàbá ògògó àwọn Jídé Kòsọ́kọ́ àwọn bàbá mi Adébáyọ̀ Sàlámì gbogbo ẹ̀yin olórí ẹ̀yin yẹrẹ kò yára ń bò tẹ́ jẹ́ abíamọ tá a rò pa abíamọ tòótọ́ ni yín àti ìrìkẹ́ bọ́ta kẹ sọ̀rọ̀ lórí àwọn ọmọ tí wọ́n kó mẹ̀kúnnù yìí mo sọ fún yín pé àtijọba àti èyí tí ò jọba ló ń fìyà jẹ mẹ̀kúnnù mẹ̀kúnnù ló ń bá yín rajà yín mẹ̀kúnnù ní nǹkan ṣẹlẹ̀ sí mẹ̀kúnnù náà ni ẹ tún lè sọ̀rọ̀ tó bá jẹ́ pé ọmọ mínísítà kan ni wọ́n gbé àbí ọmọ mínísítà kan náà pa gbogbo yín máa kóra yín jọ ẹ lè ṣe solidarity nítorí àwọn ọmọ onílẹ̀ ilé àwọn ọmọ tí wọn ò lọ́lá tí wọn ò nẹ́nìkan tí wọn ò níyè kan gbogbo yín ò sọ̀rọ̀ kí ló stop yín láti lọ sórí platform yín ẹ mọ̀ pé àwọn èèyàn ń wò yín àwọn èèyàn ń gbọ́ yín kẹ́ ẹ kọ́ sórí platform yín pé no without our children no campaign no children no campaign release our children bring back our children or no campaign èyí tó jábíamọ Sùrùtù Rẹ̀mí Sùrùtù ẹ̀ ń bọ́ta ẹ̀ ń campaign Saheed Balógun gbogbo ẹ̀yin tẹ́ ẹ jábíamọ ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ tán ọlọ́run kó ṣàánú wa gbogbo yín ẹ jáde kẹ́ ẹ sọ̀rọ̀ lórí àwọn ọmọ tán kó ẹ fi platform yín sọ̀rọ̀ ẹ fi platform yín campaign ààrí lórí èyí tí ò ní page ààrí lórí page yín kárí wípé without our children no campaign ẹ kàn ń ṣe lọ bó ṣe wù yín ẹ ń wo pé kò sí nǹkan kan ọmọ mẹ̀kúnnù ọmọ kò lé ènìyàn ọmọ kò rárá òun náà kó tó bá jẹ́ pé ọmọ ìkan nínú mínísítà yín ni mo mọ̀ pé ẹ ṣe solidarity sọnù ẹ gbé mọ́tò òfò kalẹ̀ lẹ́ ń wá wọn lọ ṣùgbọ́n ọmọ mélòó nínú yín ẹ̀yin tẹ́ ẹ ti ẹ̀ wà ní Ọ̀yọ́ state tẹ́ ẹ jẹ́ theatre practitioner ní Ọ̀yọ́ state ìjẹ́ ti gbé mọ́tò lọ wá family tí nǹkan ṣẹlẹ̀ sí ìjẹ́ ti lọ wò wọ́n sin wọ́n lánàá representative yín wo ló wà ńbẹ̀ nígbà tí wọ́n sin teacher tó kú lánàá
representative yín wo ló wà ńbẹ̀ ìjẹ́ gbé mọ́tò lọ wo àwọn tí nǹkan ṣẹlẹ̀ sí ẹ̀yin tẹ́ jẹ́ fraction Ìlọrin Ọ̀yọ́ state fraction àwọn tó ń ṣeré ìjẹ́ ti nominate àwọn èèyàn láti lọ wò wọ́n nítorí pé kò ń ṣọmọ minister náà kò ń ṣọmọ olówó náà kó àwọn ọmọ kò lénìyàn yìí dẹ̀ ló ń wo fíìmù yín o tó bá jẹ́ pé fíìmù ni ẹ ti wá jó lórí Facebook ẹ ti ní kí wọ́n lọ wo fíìmù yín tó yẹ kẹ́ fi platform yín kẹ́ fi sọ̀rọ̀ kí ló dé tẹ́ dákẹ́ alápinni ẹ jáde ẹni wọn ò ṣe nǹkan kan fún yín wọ́n padà ṣe fún yín òun ló jẹ́ ká rí yín tẹ́ polówó coaster wọ́n pàpà ṣe fún yín òun ló jẹ́ ká rí yín mi ò ní wà surprise náà tó bá padà invite Igwe náà ṣùgbọ́n nísìn in tó jọ mọ́ ọ̀rọ̀ mẹ̀kúnnù gbogbo yín ẹ dákẹ́ nítorí pé kò ń sọ̀rọ̀ olówó ẹ̀yin mẹ̀kúnnù sẹ́yìn náà rí pé ẹ jámọ́ nǹkan kan lójú àwọn people yìí ẹ rí pé wọ́n kàn use yín níjọba máa use yín àwọn náà máa use yín tí fíìmù bá jáde sí wọ́n wá jó ẹ lọ máa wá data tẹ́ máa rà tẹ́ máa fi wo fíìmù wọn ó ní nǹkan ṣẹlẹ̀ sí ara yín nísìn ààrí lórí platform kankan nínú wọn pé no children no campaign no children no election wọ́n kàn ń ṣe mùkàmùkà ní because ọmọ kò lé ènìyàn ló kú ọmọ kò lé ènìyàn dẹ̀ ni wọ́n gbé ó máa tó stage kan honestly àwọn èèyàn wọn bá gbọ́n wọ́n á bẹ̀rẹ̀ sí ní máa bọ ògùn gbígbóná fún mẹ̀kúnnù tó bá bá yín wo iṣẹ́ tẹ́ ẹ̀ bá ṣe nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe kẹ́ ẹ lọ lo platform yín kẹ́ ẹ lọ máa kọ́ sórí platform yín kẹ́ ẹ máa learn voice yín èyí tẹ́ Rẹ̀mí Sùrùtù ẹ jọ mí lójú ṣá ẹ jọ mí lójú gan ẹ̀yin gbé máìkì ẹ̀ ń campaign káàkiri ọmọ àwọn kó àwọn ọmọ ẹ̀yin grandmother wọ́n kó àwọn ọmọ ààrí lórí platform yín ẹ̀dẹ̀ ń wà lórí TikTok àǹtí Tóyìn Adégbọlá náà ààrí lórí platform ẹ̀yin náà ẹ̀dẹ̀ ń wà lórí TikTok pé kẹ́ kọ́ síbẹ̀ wípé no children no campaign no election ẹ kò dákẹ́ ṣùgbọ́n tẹ́ ẹ bá gbé fún ìmùwà ẹ gbé lọ àwọn olórí burúkú ni ṣebí mẹ̀kúnnù ni wọ́n bá yín rà ṣe fíìmù là wá wálé ayé wa wò ẹ kíà ní bí ìjọba ò ṣe kíà nípa àwọn aráàlú lẹ́yìn náà ò kí ẹ ní tí gbogbo yín máa jẹ náà òun náà lẹ ń wá àwọn tí ẹdẹ ń ṣe bẹ̀bẹ̀bẹ̀ lẹ́yìn wọn yìí àwa náà là ń raṣẹ yín mẹ̀kúnnù ló ń raṣẹ yín kí ló dé tẹ̀ tí ìdìde alápinni so nítorí pé kò bá pé kí wọ́n sẹ́tù yín dé nsìn kò kàn yín Sùrùtù nítorí pé kò bá pé kí wọ́n sẹ́tù yín dé kì í ṣe ọmọ yín kò kàn yín ẹ̀yin ìyá eréko ẹ̀yin ìyá rainbow nítorí pé kò kì í ṣe endorsement kò kàn yín Fúnkẹ́ Akíndélé nítorí pé nísìnyí ò contest as deputy governor kò kàn ẹ́ gbogbo yín dẹ̀ lẹ làbò yín lẹ bímọ tẹ́ ẹ̀ bá ṣe nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe ìkúnlẹ̀ àbíamọ abìyín. ẹ kú dédé wòyí ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT ẹ kú bójú ọjọ́ ṣe rí ṣe dáadáa ni mo bá yín mo fẹ́ fún ẹ̀yin kọ̀ọ̀kan ní èsì ọ̀rọ̀ mo wo àwọn comment kọ̀ọ̀kan dó èyí tó pọ̀ jù nínú ẹ̀ ó dáa bọ́ mo wo àwọn comment kọ̀ọ̀kan lórí platform mi mo rí pé ẹ̀yin kan ẹ need the mental evaluation honestly ẹ need the mental assessment ẹ ń sọ fẹ́mi wípé ìmí ń sọ fẹ́mi wípé kí ló dé tèmi ò pe àwọn òṣèré yẹn kí n sọ fún wọn àwọn wo ni mo fẹ́ pè àwọn yẹn wọ́n jẹ́ bébíà wọ́n jẹ́ ọmọ àgbésọ́yìn lọ sóko àwọn tó mọ bí wọ́n ṣe ń jó tí wọ́n ń pùṣì mẹ̀kúnnù láti ra fíìmù láti wo fíìmù wọn lórí YouTube tó máa pọ́n láńbébé ọmú wọn tẹ máa rí wọn níwájú Ṣẹ́gun Johnson dátì ẹ mọ̀ dandan tó jẹ́ pé gbogbo nǹkan tó ń ní láyé láti terrorize mẹ̀kúnnù ni gbogbo nǹkan tó ń ṣe láyé láti spite mẹ̀kúnnù ni wọ́n jẹ́ àwọn òṣèré yẹn jẹ́ bébì tí wọ́n mọ nǹkan tó right wọn ò bímọ ọmọ èyí tó ní tó jọkùnrin nínú wọn okú ẹ̀ kò dáa àtọ̀ ṣé Igwe ni ò bímọ àbí bàbá Adébáyọ̀ ni ò bímọ àbí bàbá Jídé Kòsọ́kọ́ àbí Yínká Quadri táwọn ọmọ ẹ̀ wà ń bíbá yìí ni ò bímọ àbógògó ni ò bímọ tó máa jẹ́ pé èmi ni màá ṣẹ̀wá máa sọ fún wọn nǹkan tó right àbí Rẹ̀mí Sùrùtù tó jẹ́ grandma àbí àǹtí Tóyìn tó jẹ́ grandma táwọn ọmọ ẹ̀ wà l'Amẹ́ríkà tó wà ní London tó wà ní Dublin èmi ni màá ṣẹ̀wá máa sọ fún wọn nǹkan tó tọ́ tó bá wà níwájú Ṣẹ́gun Johnson tí wọ́n ń polówó tí wọ́n ń ṣe gbogbo ẹ̀ wọn ò mọ nǹkan tó tọ́ tí nǹkan tí ìlú bá ń sunkún àwọn ọmọ tèmi wà ń bí they are both graduates and they are doing fine mi ò gbé nílé kò dẹ̀ sí nǹkan tó fẹ́ fà mí wá so ẹ wá ní kí èmi lèmi máa sọ fún wọn láti mọ nǹkan tó right wípé àwọn ọmọ
gẹ́gẹ́ bí abiyamọ èmi gan mi ò lè ṣe show ara mi níbi tó ká mi lára dé gẹ́gẹ́ bí abiyamọ èmi ni mo ṣe máa sọ fún àwọn tí mo dárúkọ yẹn pé ó yẹ kẹ́ ṣe nǹkan báyìí láwọn tó jẹ́ wípé wọ́n tó bá làbò ọmọ jáde àwọn grandma èmi ni mo ṣe máa fi ojú òbò wọ́n ń dóko wọ́n mọ bó ṣe ń pọ́ mọ́ ọmú sókè tó máa lọ sí patí tó máa náwó so àwọn ọmọ wọn gbé àwọn ọmọ èmi ni máa ṣẹ̀wá máa pè wọ́n lẹ́yìn pé màmá ẹ̀dẹ̀ ṣe báyìí ojú òṣọ̀nà fún àwọn jẹ́ bébì àwọn jẹ́ bébì èmi ni máa ṣe máa sọ fún wọn nǹkan tó máa ṣe pé kí n pè wọ́n sẹ́yìn pé kí ni so àwọn táwọn bá wá fẹ́ wá ta fíìmù lórí kí ni ṣọ́ máa ń sọ fún mẹ̀kúnnù àbí torí pé akọ̀ ń wò wọ́n ìjọ́ wo lẹ rí wọn bí Fúnkẹ́ Akíndélé bá máa di páàkì bí Tóyìn bá máa di páàkì bí gbogbo wọn bá máa di páàkì tó bá máa invite ìjọ́ wo lẹ rí wọn kọ́ gbé páàkì kọ́ lọ gbé fún ẹlẹ́rọ tó ń ta ẹ̀rọ tó ń lọ ẹ̀rọ ìjọ́ wo lẹ rí wọn kí ni páàkì ọ̀ràn tó máa ń gbé káàkiri fi invite àwọn èèyàn sí premier ìjọ́ wo lẹ rí tí wọ́n gbé páàkì yẹn tó lọ fi invite ẹlẹ́rọ rí ìjọ́ wo lẹ rí ẹni tó ń ta bọ́sikọ́nà ní ọjà Kàtàngúárì tó ní Fúnkẹ́ Akíndélé ní ká gbé kíní fún yín fún premier Mercy Johnson ní ká gbé fún yín fún premier ìjọ́ wo lẹ rí tí wọ́n invite wọn rí àwọn olówó náà máa invite mẹ̀kúnnù ò lẹ́nu ṣùgbọ́n mẹ̀kúnnù ló máa lọ sí kinní mẹ̀kúnnù ní nǹkan ṣẹlẹ̀ sí síta ní kí wọ́n sọ̀rọ̀ tẹ́lẹ̀ ó yẹ kẹ́mi sọ fún wọn ìjọ́ wo lẹ rí tí wọ́n páàkì nǹkan rí àwọn kinní tó fi invite yẹn ìjọ́ wo lẹ rí tí wọ́n páàkì nǹkan rí tó lọ gbé fún ìyá tó ń ta ẹ̀rọ kó tiẹ̀ lọ múnú ẹ̀dùn kó lọ gbé fún ìyá tó ń ta mineral nínú shop àwọn ìyá yẹn àwọn náà máa struggle ra data ìjọ́ wo lẹ rí kí wọ́n lọ invite wọn rí ìjọ́ wo lẹ rí ẹni tí ìró bàbà tán tẹ́ rí níbi tí wọ́n ti ń premier rí àní adákẹ́ pé gbogbo wọn ló ń fìyà jẹ mẹ̀kúnnù náà ń lò náà fi ń gòkè ẹ̀yin mẹ̀kúnnù ẹ jẹ́ kó rí yín pé àwọn pípù yìí ń lò yín gòkè ni ẹ̀yin ò dẹ̀ gòkè wọn ò ràn yín wọn ò kí ẹ̀ fún yín wọn ò kí ẹ̀ nípa welfare yín tó bá kí ẹ̀ pẹ̀lú welfare yín ẹ̀yin ẹ ti rí ibi tí wọ́n ti gbé páàkì lọ pé iye ẹlẹ́rọ rí tó ti ń tẹ̀rọ nínú shop tó ní Adékọ́lá ní ká gbé fún yín láti invite yín sí premier ẹ ti rí ibi tí wọ́n ti lọ báyàn ní Kàtàngúá kó lọ make it happy kó wò pé Fúnkẹ́ ló ní kó gbé wá fún mi Tóyìn Wùnmí ló ní kó gbé wá fún mi ó invite mi kó pariwo kó múni wọn dùn mẹ̀kúnnù ò wọ kíláàsì wọn wọn ò dẹ̀ bẹ̀ bọ̀ mẹ̀kúnnù yẹn náà ló máa invite ipe kó wá wo ìkíní wọn ò dẹ̀ náání mẹ̀kúnnù yẹn náà wọ́n wá wà nínú ṣòro sí ẹ wá lé mi ó yẹ kémi lọ pé àwọn ta ni lẹ́yìn I am very 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 comfortable kò sí life tí mo fẹ́ live tí mi ò lè live mo kàn jẹ́ ní tó wà modest ni. bí mo ṣe wà yìí Olódùmarè ń gbọ́ tó bá máa mú ẹgbẹ́ mi ní level mi tó máa ní gold collection gold tí mo ní kó o máa múra mo sì receive ẹjẹ́ ìfìn kọ́kọ́ wọ̀nyí bó ni mo gbé kíní sí ọ̀dà tí mo sì take lórí gold lánàá rè mi fi ṣe pé kíní tó máa tún gbé lọ sí báǹkì ní mi ò ń wọ̀ mi ò lójú kékeré yìí lọ kí dẹ̀ ni reason mo máa ń wò pé tí n bá ní ìdí ẹ̀ kò yẹ kí n wọ̀ because àwọn kan wà tí wọ́n ti lè afford GL níbi tí ẹ̀rù Ọlọ́run máa ń bà mí dé gbogbo nǹkan táwọn people yìí máa ń ṣe láti terrorize mẹ̀kúnnù ni láti wà spiteful ni ó dẹ̀ tún dá àsìkò tó yẹ kí wọ́n learn voice wọn ò tún ṣe Ọpẹ́yẹmí Adéọlá tún because ìyẹn sọ̀rọ̀ bí gentle lady ó bọ́ta ó tún sọ̀rọ̀ àti ìrí èèyàn tó sọ tó bá di business kì í ṣe máa gbọ́ òṣì dátì ẹ mọ̀ dáadáa dátì ẹ mọ̀ ó yá àwọn tèmi mọ̀ mi ẹ wá bá wa ra fíìmù o wọ́n tún mú sáwọn mẹ̀kúnnù wèrè lórí àwọn mẹ̀kúnnù tó yẹ pé àwọn lọ́gọ̀ àwọn mẹ̀kúnnù tó yẹ pé àwọn náà sílì bó ti yẹ pé àwọn yẹn nínú ìdíṣẹ́ wọn alátàrà go wọn láwọn ní fan àwọn mẹ̀kúnnù ló ń fan níyẹn yóò fan mẹ̀kúnnù àwọn mẹ̀kúnnù ló ń fan níyẹn fan mẹ̀kúnnù ẹ̀rọ wọn fan mẹ̀kúnnù ẹ̀rọ wọn ẹ̀ka wọn kún tẹ bá kà wọn kó ẹni máa ní ó yẹ kémi pè yín lẹ́yìn kí máa sọ fún yín pé yẹ kẹ́ ṣe báyìí pé àwọn ta ni gbogbo ẹni tẹ bá rí mi pẹ̀lú ẹ tó bá bọ́ mi nínú wọn tó bá lóun fún mi lówó nu wọn tí ò bá bọ́ta kó wá sọ́kò ní dáa fún èmi ò kí ń ṣe lábíntì síyàn nítorí ẹ̀mí sọ̀hún là ń rìn sàkátà padà lágbàlagbà mi ajé ní mo ní pẹ̀kọ́rọ́ I'm telling you mi ò kí ń fàdèyàn torí mo fẹ́ gba nǹkan lọ́wọ́ ẹ̀ tí ilé oge mi tó mi jẹ
a ní ẹ wá ń sọ pé ó yẹ kémi pé àwọn ta ni ẹni kí ni wọ́n lè sọ so wọn ẹ fi pé wọn lè ní voice ipe kó tiẹ̀ jáde kó tiẹ̀ sọ̀rọ̀ lásán honorable mélòó ló wà ní àní àwọn tí wọ́n ti gẹ́gẹ́ bí òṣèré tó wà ní Ọ̀yọ́ state ṣé wọ́n ti lọ visit àwọn tó nǹkan ṣẹlẹ̀ sí ṣé Ọ̀yọ́ state chapter ti débẹ̀ wọ́n sí teacher yẹn lánàá ìjẹ́ rí wọ́n bẹ̀ ṣé rí wọ́n bẹ̀ lánàá bí tí wọ́n ti sí teacher yẹn ìwé wo lẹ rí ń bẹ̀ lánàá nu wọn ẹni kí ni wọ́n lè sọ so wọn lè sọ̀rọ̀ ṣùgbọ́n tí fíìmù wọn bá dé wọ́n lè wá jó kẹ́ lọ rà lórí YouTube kẹ́ lọ wò lórí YouTube ó dìgbà tẹ́yin mẹ̀kúnnù bá ń jẹ́ kébi pa wọn kẹ́ má wo fíìmù wọn mọ́ tí wọn bá ti jáde sọ̀rọ̀ lórí ọmọ yìí mẹ̀kúnnù tó bá wo fíìmù àwọn òṣèré yẹn Ọlọ́run ò ní fire fún tó bá ti jáde sọ̀rọ̀ lórí àwọn ọmọ yìí mẹ̀kúnnù tó bá lọ ra data lọ wo fíìmù wọn tẹ́ bá wo fíìmù wọn ẹ jẹ́ kó lọ olówó wọn kó lọ wo wọn lọ máa wo fíìmù mẹ̀kúnnù tó bá lọ sórí YouTube lọ wo fíìmù wọn tí àwọn òṣèré yóò bá sọ̀rọ̀ síta tí wọn gbé sórí platform wọn mẹ̀kúnnù tó bá ń jẹ̀yà tó bá wo fóònù ìyà ló máa jẹ kú ó máa jìyà kú ni wọn ò ná ni yín ẹ sọ fẹ́mi wípé kémi ó yẹ kémi pé àwọn ta ni lẹ́yìn wọn ò mọ nǹkan tó máa sọ ṣe bẹ́ẹ̀ mi náà campaign fún bàbá bọ̀ mo ń sọ nísì pé èmi ò campaign torí nǹkan tí mo fẹ́ rí ń bẹ̀ mo campaign torí pé mo fi pé ìrọ̀rùn dé ni tírú àwọn Rẹ̀mí Sùrùtù yẹn mọ́gà tójú ẹ̀dẹ̀ ti rí tó mọ nǹkan tó ń pè ní nǹkan tó ṣẹlẹ̀ fáwọn ọmọ yìí tí ò lè jáde sọ̀rọ̀ tó ń gbé máì tó ní ẹ̀fọ́ntì láti máa campaign tírú Folúkẹ́ Dáramọ́lá tó lọ ṣe primaries tí ò bọ́ta tírú bàbá Wàsíù tó ń kọrin tí wọn ò lè sọ̀rọ̀ lórí àwọn ọmọ tí wọ́n gbé tọ́mọ wọn dẹ̀ lọ fún primaries sàkátà pàrọ̀ ni kágbàlagbà máa sítọ́ ṣebí Yáyé Kútì àti Pàsúmà wọ́n ṣe premier lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mẹ̀kúnnù náà ló máa lọ́ra ẹ̀yin mẹ̀kúnnù ẹ jẹ́ kí orí yín pé àwọn pípù yìí ò ràn yín tí wọ́n ní láti jágbà nǹkan tó fẹ́ gbà lọ́wọ́ yín nìkan náà wà after àwọn ọmọ tèmi ò sí bẹ́ẹ̀ my children are doing fine ìkan ló wọlé sí tó ní kí n fún òun ní gum we just came back from gym they are doing beautifully well they are both graduates they are doing ọmọ mi ti jẹ́ youth councillor nínú ìlú ìrí so my children are fine they are good ìjà òdẹ jẹ mí kábèlè tètè wo àwọn nǹkan tí Ọlọ́run fi ṣe ẹ̀ṣọ́ fún mi tí bá ta 4 nínú ẹ̀ máa ra odidi ilé gaskiya ni eléyìí mo ṣe take order Intergold mo ṣe take order ìlànà ni èmi ò ń ṣe tó ń pariwo yànyànyà ni kò sí nǹkan tẹ́ fẹ́ ṣe fún mi mo ní ẹ̀ treat mẹ̀kúnnù dáadáa yìí sọ fẹ́mi wípé kémi pé àwọn tani lẹ́yìn àwọn tó mojú òbò àwọn tí wọ́n ti fòbò wọn bímọ àwọn tí wọ́n lè làbòdókó àwọn tó mọ aṣọ pọ́n tó máa pọ́n mọ́ yó wọ́n máa pọ́n mọ́ yó mú sórí sókè àwọn onídàtí ẹ mọ̀ tó máa nà náwó àwọn tó ń terrorize mẹ̀kúnnù tó ń spite mẹ̀kúnnù àsìkò dé wọ́n mọ bí wọ́n ṣe máa wá polówó ẹ lọ bá wa wò ó it's coming to the cinema you people should go out and come and meet me at the cinema for meet and greet ṣùgbọ́n nígbà tí mẹ̀kúnnù ní ìdí yín ìyẹn lẹ wá ní èmi ló yẹ kí n rán yín létí ẹ need the mental evaluation really ẹ need the mental assessment ẹ need the mental assessment tó bá jẹ́ pé èmi ni mo ṣe máa wá máa rán yín létí pé kẹ́ fi sórí platform yín pé no children without our children no campaign no vote èmi ni mo ṣe máa rán yín létí ṣùgbọ́n mi ò lè rán yín létí pé kẹ́ wá pe mẹ̀kúnnù kó lọ wo fíìmù yín lórí YouTube mi lè rán yín létí kẹ́ pe mẹ̀kúnnù kó wá sí kíní kó lọ sí cinema kó lọ wo fíìmù yín èmi ni màá wá rán yín létí pé kẹ́ sọ̀rọ̀ fún àwọn ọmọ tí wọ́n kó àwọn ọmọ under age ọ̀pọ̀lọpọ̀ yín lẹ jẹ́ grandma ọ̀pọ̀lọpọ̀ yín lẹ ti go through pain ọmọ lílùzọ ọmọ ọ̀pọ̀lọpọ̀ yín lẹ ti go through oríṣiríṣi pain tẹ́ jẹ́ grandma ìmí wà tó jẹ́ pé ó ń wojú Ọlọ́run ìmí wà tó jẹ́ pé ọmọ tó bí ń wojú Ọlọ́run so wọ́n wá kó àwọn ọmọ ní àwọn ọmọ mi tó ń wọ pampers láti over 9 days ẹ wá ní kémi máa sọ fún yín kèmi ní kí ṣe wá pè yín lẹ́yìn kí n sọ nǹkan tẹ́ fẹ́ ṣe ẹ̀yin tẹ́ mọ kódó ẹ̀yin tẹ́ mọ dátì ẹ mọ jó ẹ̀yin tẹ́ mọ mẹ̀kúnnù spite èmi ni màá ṣe wá sọ fún yín bẹ́ ṣe máa ṣe ẹ ṣọ́ ara yín mẹ̀kúnnù tó bá ra fíìmù yín sẹ́ tí ẹ bá jáde kẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní place kíní yẹn sí orí platform yín wípé kó bá wa wá àwọn ọmọ yìí láti 9 days táwọn ọmọ yẹn ti lọ èyí tí ò wọ pampers èyí tí ò jẹun àmọ́ nǹkan tó ń ṣe àmọ́ àtọ́fínsùn àmọ́ bóyá wọ́n ṣe pé lọ́nà ṣe máa pé mẹ̀kúnnù tó bá patronize yín ò ní jèrè ọmọ tẹ́ bá dìde kẹ́ ṣe nǹkan tó yẹ kẹ́ ṣe.